Africa Content TV. Ọjọ́ méjì ló kù nígbà o, ìjọ nígbà ní kò kí lọ, ọmọ méjì jẹ́jẹ́. Ọjọ́ méjì ló kù láàzọ, èyí ní ìjọ ní náà, ọkùnrin bá ọ̀rọ̀. Ọlá, Látíà, Ọ̀túnlá, Láti Fẹ́sì, Dámà Gbàdúrà, wọ́n January 1st, 2023. Ọjọ́ méjì tó kù ìyọ̀nù fẹ́ ṣe jẹ́jẹ́. Má tọwọ́ bọ̀ nǹkan tójú ẹ lọ làbágàbà àti ṣe jẹ́jẹ́. Ìwọ̀n ni ẹwọ́ mọ̀ ọ́ làbágàbà àti lọ́jọ́ méjì tó kù. Bóyá January 2023 làkọ̀ mọ́ ẹ̀kọ́ ìrìnàjò pẹ́ bó ti lọ sáré. Bóyá February, bóyá March 2023 làbágàbà àti làkọ̀ mọ́ owó ń bọ̀ bó ti lọ sáré. Ọjọ́ méjì ló kù òun lọ́la ṣe. Àgbàlagbà wa a gbọ́dọ̀ máa bá yín sọ̀rọ̀ òkú bá a fún wa aláàbí ọlọ́run jẹ́ gbọ́. Àgbàlá wa a gbọ́dọ̀ máa bẹ́yìn ọmọ ọ̀dọ́ sẹ́yìn sọ̀rọ̀ òkú bá a bàtà kẹ́wọ́ òkú ni wọ́n gbà o. Aláàbí ọlọ́run àbáyọ̀. Just only 2 days. No, in 2022, when we get it done. So bad, they were not to go on with it. So bad, they were going to desire. I'm not going to go. They want to tell me value. And you need duplicates. Kò sáyé mímọ́, ayé ikọ̀ ọ̀nà ni o, bàbá tó ẹ pé ayé kan tó ṣì wà, màá tó ra ẹ. Kò sí dúpìkẹ̀ láyé wa o, ẹbí oní orí dúpìkẹ̀ kì í bọ́ ẹ o. Ẹyọkùnrin náà ni o pàtó, owó tó bá ní gbọ́ orí gbọ́. Wà á jẹ́ra iṣẹ́ tẹ́kùtẹ́kù. Ẹ̀mí ńlá sọ́dọ̀ ọ̀sẹ̀ àti ọlọ́run ló lẹ́nu bẹ́ẹ̀ ọba ti jábọ́ ẹ̀mí yẹn gbọ́ngàn náà àbájábá àti àwọn áńgẹ́lì ìgbà àkọ́kọ́ wá mú wọ́n mú lọ sọ́dọ̀ ọ̀sẹ̀ àti ìbí bàbá lóní á fi sára ẹlòmí òtún lẹ́jà sáyé ìwọ́n tó fi yọ ẹ̀mí lára ẹ̀ ekúkú lókù bá ṣá pẹ̀lú flesh àwọn máa jẹrà díẹ̀ bá a sí ló bá tán. Kò sí dúpìlìkẹ̀ ìfẹ́ mi o, máa ṣe ẹgbẹ́ ìfẹ́ ìbẹ̀rẹ̀ ìyáyé tó ń kú máa ṣe máa rí. Kò sáyé ìfẹ́ wọn. Láṣẹ ní àṣẹ jẹ́jẹ́, ìtawọ́ yìí ká hùwà dáadáa, ká ṣe dáadáa, torí àwọn nǹkan tá a bá fi sílẹ̀. Wọ́n lè máa sọ̀rọ̀ nípa wọn làbákàbá àti pé bàbá òun jẹ́ bẹ́ẹ̀, ìyá òun jẹ́ bẹ́ẹ̀, ẹ̀gbọ́n òun jẹ́ bẹ́ẹ̀, ẹ̀yin lè máa jẹ tó. Ẹ jọ̀wọ́ o, 2022 ti lọ. Àjíbọ̀lá bá a dùn, just only 2 days. Èyí tó kù yìí ojú lè bá a dùn á. Aláàbẹ̀ jáde jẹ́jẹ́ pé December. Orí ti wá lẹ́wọ̀n tó lọ́ọ̀lọ́ gbà ó. Kò sí ayé èmi ó máa bá ní ìfẹ́ màá lọ ní wọ́n.
àlejò àmájọ sáré rè sáré ti ká dára lọ alábí ìyí mọ́lẹ̀ àlàyé tí ẹ̀ mélòó àlàyé tí ẹ̀ mélòó yá mi lọ́sọ̀ ọ̀tún ẹ̀ tó sì máa ń dára lọ́sọ̀ tí mo máa bẹ́ sà sáré owó mọ̀ níwọ̀n ọmọba sáré owó mọ̀ níwọ̀n orúkọ ọgbẹ tí mo fẹ́ látọjọ́ rẹ̀ má torí owó má torí ìmọ̀ni má torí ìyẹ́kọ̀ má torí ìkúdí orúkọ náà jẹ́ owó lè má sí lónìí ọmọba owó lè má sí lónìí owó pọ̀ lọ́la tó bá wà ní lọ́la tó wọ́n bá ní ara mi ó jẹ́ pé ẹ̀jẹ̀ tí mo orúkọ jẹ́ ẹ̀kọ́ ìjọba ẹ̀dẹ́gbọ̀n yìí sí láṣẹ ní kẹwàá sáré owó mọ̀ níwọ̀n àdínọ́lá bàṣúwà ẹni máa gbọ́ gbọ́ ẹni ò ní bẹ̀rẹ̀ bàgà bá ṣe ẹ̀dá sọ dọ̀tún náà mẹ́ta o àwọn ọmọ kò gbọ́ gbọ́gbọ́ wọn ò ní gbọ́ ọmọ kò gbọ́ gbọ́gbọ́ àbọ̀rọ̀ owó aníkíni Pasuma sọ náà bàgà yọ̀yọ̀ kó wá owó ló mọ̀ kó mọ̀ gbọ́gbọ́ alálàáyé ti kárì orúkọ ọ̀sán tí ẹ ní ìbẹ́ àti lábàgà tó lówó lọ́wọ́ wọ́n ní ká àmájẹ sáré owó pé ká ní sùúrù àti gbọ́ ṣe bẹ́ẹ̀ ṣe ní sùúrù ìyẹn ọ̀pọ̀ gbọ́ èmi ní sùúrù dáadáa tó náà ní ṣe bẹ̀rẹ̀ ní báàsì mi ò kọ́kọ́ débí mo ṣe pé mo dédé débí mo wà yìí làbáìkà ó ti pẹ̀tọ̀ òun rẹ̀ o látàrí recognition lọ́ọ̀bẹ̀rẹ̀ lónìí tó ní ṣọ́ọ̀ṣì ìfàsílá ọ̀rọ̀ gbọ́ kíkọ́ òpèlè bàṣọ ó lọ́rùn mi kú òyìnbọ́lá gbẹ́sọ 1996 lọ́rùn mi tí mo sọ pé mo ṣe mọ́ ìṣẹ̀lẹ̀ àti ojúmọ́ pẹ̀lú pọ́ǹkì ó mọ mi pọ̀ tí bí wọ́n gbà yẹn bàṣọ àwọn ìyá wa náà mi ò ní gan mo sọ bàbá àṣọ bá kan tó sọ́lọ́rin náà mo bà tó kí tó débi mo ṣe kọ mmm tó tójú ní ilé ìwéṣẹ̀ máa sí láà ẹnu mi ò lè róyìn o àbàkà ẹ̀kọ́ ọkùnrin lájọ pé aláyé ti kárì owó ní káwọn máa tó wọ́wọ́ tó mọ àgbà sí ẹni pé kò tẹ̀lé lánàá táwọn tẹ̀lé ìwéṣẹ̀ mọ́ ìgbà ní sùúrù a ní sùúrù ká tó tóbi àwọn àyùbáṣọ ọmọ tọ́lọ ní sùúrù jíjọ́ àwọn mọ̀ pé owó pọ̀ ọ̀bọ̀ nílò ọ̀rọ̀